F, M, N, Q, R, and W trains. Transfer is available to the shuttle to Grand Central. Connection is available to the Port Authority bus terminal. This is an accessible station. The elevator is at the center of the platform. Ọba aláyọ̀ ní màsí o, mo dé aṣọ pẹ́ ṣùgbọ́n mo dé aṣọ pẹ́ wọ́n ní kan ṣe lóore kí ọmọ olùdíyọ ní èmi kan ṣe lóore kí mọ́mọ́ mo dé aṣọ pẹ́ òye èkìtìkìtì mo dé aṣọ pẹ́ ìbáyé mo dé aṣọ pẹ́ wọ́n ní kan ṣe lóore kí mọ́mọ́ olùdíyọ ní èmi kan ṣe lóore kí mọ́mọ́ mo dé aṣọ pẹ́ òye. Ọ̀yìn kan wí bẹ́ẹ̀ kóra rẹ̀ wọ́n á pẹ́ àbọ̀mọ̀ ìyá o aláàmọ̀ ìyè jẹ̀dá mo máa pẹ́ ọmọ ìyá o aláàmọ̀ ìyè wá sí àṣẹ síbi inú rẹ̀ bá ti èyí yóò mú ìyá sí lọ́rùn bẹ́ẹ̀ mo máa pẹ́ àbọ̀mọ̀ ìyá o aláàmọ̀ ìyè ṣùgbọ́n ọ̀pẹ́ àgbẹ̀mọ̀ ìyá o ọlọ́run ìyè ọ̀sí ọ̀ṣẹ́ sí inú rẹ̀ mọ́tò èyí òun ìyá sí ọ̀rùn bẹ́ẹ̀ o wá mi ẹ̀yẹ ọ̀yẹ̀ mi ẹ̀yẹ wá mi ẹ̀yẹ ọ̀yẹ̀ mi ẹ̀yẹ òbí mo délé ìjẹsùn mọ́rin tẹ́yẹ́tẹ́yẹ́. Hello, everyone. The MTA Adé ayé mọ́dáde lọ ayọ̀ mi lé mọ́ ọ̀rá ní fẹsẹ̀ sí òye. Ó tóbi lọ́ba òun ààyè. Ó tóbi lọ́ba òun jàre. Jésù máa tóbi lọ́ba lẹ́nu àbọ̀rìṣà. Èmi àtò rẹ̀ ṣẹlẹ̀ o. Màá sí lọ́rùn àwẹ̀. Èkó bá yẹ gbọ́. Má sí lọ́rùn jàre ọjọ́ tí mo ti bí sí lọ́rùn mi sàásì má sí lọ́rùn àìrè o ìgbàgbọ́ yíyẹ ní gbèlè ìgbéyàwó ìgbàgbọ́ yíyẹ ní gbèlè ìgbéyàwó ìgbàgbọ́ yíyẹ ní gbèlè ìgbéyàwó tèmi ìgbàgbọ́ yíyẹ ní gbèlè ìgbéyàwó ṣe ni máa yìnyín ológun ẹnu àtúnyí ṣe ni máa yìnyín ológun ẹnu àtúnyí ṣe ni máa jẹ fọlúwa ní ẹsẹ̀ àdúgbò ṣe ni máa yìn ológun kẹ́kẹ́kẹ́ ẹ máa ilẹ̀ ọmọ jésù bọ̀ o kẹ́kẹ́kẹ́ ẹ máa ilẹ̀ ọmọ jésù bọ̀ o èrè wọ́wọ́wọ́ jésù yìí máa sùn èrè wọ́wọ́wọ́ jésù yìí máa sùn jésù yìí máa sùn olúwa yìí máa sùn èrè wọ́wọ́wọ́ jésù yìí máa sùn ọjọ́ ìlọ́ba àwẹ̀. Soli lọ́ba ojàre, èsì máa tóbi lọ́ba nínú àbọ̀rìṣà, èmi àtọ̀rọ̀ṣẹ́ rẹ̀ o, olúwa kú iṣẹ́ o, olúwa kú iṣẹ́ o, igi kan wí àdúgbò máa lògbò rere tẹ́lẹ̀tẹ́, olúwa kú iṣẹ́ o, inú ayé ríà, olúwa kú iṣẹ́ o, inú ilé ríà, olúwa kú iṣẹ́ o. Inú iṣẹ́ rẹ̀ olúwa kú iṣẹ́ o ayọ̀ oníyọ̀rí ayọ̀ 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 ajọ́lé ayọ̀ ayọ̀ ṣẹba ayọ̀ 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 oníyọ̀rí ayọ̀ oníyọ̀rí ayọ̀ oníyọ̀rí èmi ló láyọ̀ mi ìwọ ló láyọ̀ mi ayọ̀ 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 ajọ́ Elédùmarè Elédùmarè. Elédùmarè adúpẹ́ lọ́wọ́ rẹ wá tó ṣe wàrà nínú ayé ẹ̀dá o Elédùmarè 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 adúpẹ́ òní o ẹ ṣé o Elédùmarè Elédùmarè olórí ayé wa gbé ọ̀gá ẹlẹ́bùrú ìkẹ́ o Elédùmarè 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 adúpẹ́ o ẹ ṣé o ṣe ni máa yẹ ológun ẹnu àti ṣe ni máa yẹ ológun ṣe ni máa jẹ fọlọ́run mi ẹsẹ̀ àdúgbò
ìyọ̀lógo ayé oníyọ̀ ayọ̀ ayọ̀ máyọ̀ májò ayọ̀ májò èrì wọ́wọ́wọ́ Jésù yìí máa sí èrì wọ́wọ́wọ́ Jésù yìí máa sí Jésù yìí máa sí Olúwa yìí máa sí èrì wọ́wọ́wọ́ Jésù yìí máa sí Jésù yìí máa sí Olúwa yìí máa sí èrì wọ́wọ́wọ́ Jésù yìí máa sí hallelujah. It is a good day.